àrígbámú ìròyìn látọ̀dọ̀ àwọn àjọ NDLEA ó fi yé ni wípé oògùn olóró tá a mọ̀ sí cocaine tí wọ́n ní wọ́n rè gbàǹjo ní Ìkòròdú bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá ń follow news dáadáa bí ijọ́ bíi mélòó kan ni wọ́n ráwọn wèrè kan àwọn bàbá àgbàlagbà kan ní warehouse kan ní Ìkòròdú tí wọ́n kó kinní ọ̀hún tí wọ́n lè bàbàbàǹbà bíi àkàsù àkàrà tí ò yé wa náà lẹ́ ń wò bẹ́ẹ̀ bá rántí fídíò ọ̀hún mọ̀ rí pé kinní ìjọra wọn ni wọ́n ní ilé ẹjọ́ kan ti wá dájọ́ pé kí wọ́n rè jó gbogbo àwọn kinní iná ṣe é sì mọ̀ pé bírú kinní báyìí lè bọ́ sí circulation wàhálà dé kinní tẹ̀ ń wò ni wọ́n ní owó ti 193 billion owó ńlá tọ́ọ̀nù wọn ó sì jẹ́ 1.8 tọ́ọ̀nù ọlọ́run ó ṣàánú wa ìwà burúkú ògògò láwùjọ wa bùbá Marwa àkíyàn ẹ̀kú iṣẹ́ àti Fẹ́mi Babáfẹ́mi ọ̀gá wọn ní NDLEA náà àkíyàn ẹ̀kú iṣẹ́ mọ̀ wo àwọn fọ́nrán ọ̀hún káàkiri àwọn iléeṣẹ́ Premium Times ni wọ́n fi fọ́nrán yìí wọ́n fi ránṣẹ́ rí báyìí bí wọ́n ṣe ń finá sí kinní ọ̀hún tí ń jó làwùlàwù owó ní ń lọ yìí ọlọ́run má fi ṣẹ́ wa síbi iṣẹ́ burúkú Yorubareports àwa la ṣògbù fọ́ọ̀rẹ́ má fọ́lò wa ẹ lẹ́ o.